a sọ̀rọ̀ nípa ìfẹ́ ìjìnlẹ̀ nínú ìjọ aláṣọ funfun. Ká wá jẹ́ kó gbòòrò síwájú sí i, ká sọ pé ìfẹ́ ìjìnlẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn Kristi, ẹlẹ́sìn Kristẹni. Ǹjẹ́ ìfẹ́ yẹn wà ńbẹ̀? Nítorí pé gbogbo awuyewuye tá a máa ń gbọ́ ni pé Séráfù ò lè fẹ́ Deeper Life, Winners ò lè fẹ́ Sẹ̀lẹ́, a sì ní Jésù náà ni a jọ ń tẹ̀lé. Kí ló dé tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn fi rí bẹ́ẹ̀? Tí wọ́n bá mú bóyá ọmọ Pentecostal, ó mú ọmọ aláṣọ funfun lọ sílé pé ẹni tí mo fẹ́ fẹ́, irọ́ o, má fẹ́ o. Ó ti máa ń wáyé, a wò pé ṣé bí ẹlẹ́sìn Kristẹni kan náà ni wọ́n, kí nìdí? Àwọn ló mọ táwọn gbà sódì, kì í ṣe gbogbo èèyàn. Ọmọ tèmi ó fẹ́ Muslim, mọ̀dẹ̀bẹ̀ lọ́ṣọ́kọ tó fẹ́ nìyẹn ni oṣù ọ̀ nìyẹn, ẹ̀dẹ̀ fẹ́ràn ara yọ nìyẹn, ó dẹ̀ fẹ́ wọn ṣáàṣà lọ, kì í ṣe Kristẹni. So Deeper Life kò bá lè fẹ́ Winner, tí Winner lè fẹ́ Sẹ̀lẹ́, àwọn ló mọ̀ yẹn láàrin ara wọn. Tó pé Jésù ò ní ìjọ, lẹ́yìn tí Jésù kú tán náà dá Kristẹni sílẹ̀. Àwọn ọmọlẹ́yìn tó ń tẹ̀lé Jésù, àwọn ní ìjọ, àwọn tó wà lẹ́yìn Jésù yẹn. So Jésù ò ní ìjọ, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà Ọlọ́run náà ò ní ìjọ. Gbogbo wa tá à ń jà fún Sẹ̀lẹ́, à ń jà fún Kérúbù, à ń jà fún Deeper Life, Muslim ń jà, Christian ń jà, ohun tá a máa jẹ ní gbogbo wa ń wá. Ìjọ wo ló gbọ́ pé ó jẹ́ ìjọ Ọlọ́run? Ṣé Muslim ni ìjọ Ọlọ́run ni? Àbí Christian? Àbí Guru Maharaj? Àbí Hare Krishna? Kò sí ìjọ Ọlọ́run. Ọlọ́run ti dá àwọn èèyàn, ìgbà táwa èèyàn délé ayé láti bẹ̀rẹ̀ wá, lolúkálùkù ń gba ìmísí. Bẹ́ẹ̀ ń sọ fún ẹ, jẹ́ ọmọ tó ń pè lẹ́sìn, ìwà lẹ̀sìn. Yes, kò sí Christian, kò sí Muslim, kò sí bàbá ní babaláwo, gbogbo yẹn a fi ń jẹun ní ìwà ẹlẹ́sìn níwájú Ọlọ́run. Má lọ church, má lọ mọ́ṣáláṣí, jókòó sílé, sòtítọ́, máa ké pe Ọlọ́run rẹ, máa ń tẹ́wọ́ sí, ran àwọn èèyàn lọ́wọ́. Jẹ́ káwọn èèyàn ní àdúgbò ẹ kọ́ mọ̀ pé o ò lọ́ta. Ládùúgbò mi bí mi ò lọ́ta, mo ti wà bí 130 years. Yes, ó tọ́ mo sọ. Ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ lónìí bí ọ̀rẹ́ mi, ìyá mi, bàbá mi, ẹ tó wà ń bí, àwọn tó wà wájú lébi, tí bá ń bọ̀ wọ́n á jáde, wọ́n á ṣílẹ̀kùn. Kí ló fà á? Mo rí nǹkan ìbínú, ṣùgbọ́n mi kì í bínú. Mi kì í bínú sí wọn torí pé mo mọ̀ pé àjọ ń gbé ni. So wọ́n tí ò ti sí tá àti gbọ́ ní ìtàn pé Ọlọ́run o, pé Muslim ni, Ọlọ́run o, Christian ni, Ọlọ́run o, Ọ̀rúnmìlà ni, tá àti gbọ́. Jẹ́ pé ayé la dé táwọn wọ̀nyí fi ń da sílẹ̀. Ọlọ́run lẹ́sìn. So ẹ ṣé gan dájì. Láwọn ìgbà kan àwọn ọ̀pọ̀ èèyàn ló máa ń sọ pé ó ní pásítọ̀ ìránṣẹ́ Ọlọ́run àlàyé kan tó máa ń sọ pé ẹ dira o, ẹ dira. Ṣé kó dira nínú àdúrà àtàwẹ̀ ni àbí kó dira nípa nǹkan míì? Kán dira àdúrà àtàwẹ̀, kán lè tún dira pẹ̀lú tí ó lè ṣọ́ wọn. Bó ṣoògùn ni, tí ò ti ṣoògùn tó ń ba nǹkan jẹ́, tó ń ba nǹkan jẹ́, tó ń pa ènìyàn, ẹ dira. Ìjọba wọn kan lọ sí Ọ̀wọ̀, àwọn bóyá Boko Haram ni wọ́n ní àbí àwọn kan, àwọn S-man, wọ́n lọ sọ́wọ́ wọn wọnú chọ́ọ̀chì lọ́wọ́ dé pa àwọn èèyàn. Ṣèbí wọ́n ń gbàdúrà lọ́wọ́ ni, ṣèbí wọ́n ń ké pe Ọlọ́run lọ́wọ́. Ìbọn yẹn ò ṣe, kí ló dé tí ìbọn yẹn fi dún? So bí ìlú bá ṣe rí la ṣe máa tọ́. Tábàkù ń tọ́ra wa, à ń tọ́ra wa. Mo ní church káàkiri, mo ní ní ìlú tẹ́ ń sọ yìí, mo ní ní Ọkà Àkókó, gbajúmọ̀tẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, mo pè wọ́n wálé. Ẹ̀yin ọmọ, nítorí wọ́n mọ̀ kẹ́ bá lè fi protect ara yín, ẹ fi protect ara yín o, ẹ má pààyàn. Bọ̀dá pé ewé egbò náà lè fi protect ara ẹ o, má yẹ kí àwọn wòlíì kan tàn ẹ́ pé tó pé àwọn tí ń sin Ọlọ́run ò ní dira o. Níwọ̀n ta ti ń jẹ ẹ̀fọ́, ilá, ẹ̀gẹ́, egbògi ni ẹ̀gẹ́, egbògi ni kókò, egbògi ni iṣu. Wọ́n ta ti ń jẹ, ta ti fi ń dira, tá ń dán.
tí ara wa ń fresh tá ń jẹ gbogbo nǹkan wọ̀nyí kí ló dé tó lè fi mú ẹ̀fọ́ yẹn àti egbògi yẹn kó fi dira táwọn ọ̀tá bá fẹ́ mú ẹ kó padà sẹ́dọ̀ wọn. So kí là ń sọ? Let me tell you, ibi tó bá rí ìrànmọ́ èmi ló máa mọ̀ mọ́. Àwọn kan wà wọ́n pè wọ́n lákàndá, nínú wọn ni àjẹ́, nínú wọn làwọn wòlíì olóòtítọ́, nínú wọn ni àwọn síjúsíjú, wọ́n á rí nǹkan tẹ̀yìn ò rí. Mú tẹ̀yìn ò rí wọ́n á rí. Ìjọba kí ní títì táwọn èèyàn mi wà ọwọ́ ló fi rìn. Bọ́tẹ́dé kọjá lára ara yẹn rí wọn. Ṣùgbọ́n àwọn tó bá yọjú tàbí àwọn tó síjú tàbí àwọn tó lọ fún ní ẹ̀bùn wòlíì wọ́n á rí wọn. Ibi táyé wà nìyẹn. So èyí tó bá rí mọ́ ló máa mọ̀ mọ́. Ẹ bá ṣàdúrà fún gbogbo orílẹ̀-èdè lápapọ̀. Bàbá mi àti Ọlọ́run mi, mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ ìfẹ́, mo fi orílẹ̀-èdè Nàìjíríà lé ẹ lọ́wọ́, bá wa túnṣe. Àwọn olórí wa Bọ́lá Ahmed Tinubu, ọgbọ́n ìmọ̀ àti òye ta fi ń ṣe nǹkan tó fi ń dára bá gbé wọ́. Gbogbo àwọn gọ́vnà, àwọn mínísítà, gbogbo àwọn tó ń bá ṣe àkóso orílẹ̀-èdè Nàìjíríà yìí, ọgbọ́n tó fi ṣe àti ìmọ̀ tó máa fi ṣe tí ìlú ayé máa tùbà tó máa tùṣẹ́, tí gbogbo nǹkan máa lọ láàlọ́ dáradára ní orúkọ Jésù bá wa ṣe fún wọn. Fún wọn lọ́gbọ́n, fún wọn lóye. Orílẹ̀-èdè Nàìjíríà má jẹ́ kí ogun wà, má jẹ́ kí ìyàn wà, ṣàánú fún wa. Gbogbo ẹ̀ náà tẹ interview mi adára fún yín, gbogbo ẹ̀ tẹ wà ń bì adára fún wa, gbogbo ìjọ pátá adára fún wa o. Jésù olùfàmọ̀nà sẹ́dọ̀ Ọlọ́run wa. Àmín, àmín. Praise the Lord. Láti ayọ̀ rẹ ni tó fẹ́ wá sí ìjọ yìí àbí tó fẹ́ pè yín lórí aago. 070 070 37 37 27 27 83 83 28 28 lẹ́ẹ̀kan sí 070 070 37 37 27 27 83 83 28. 28. Àti débi ìbàyàn kọ́ láti ìyànà pàjá. Tẹ́ bá ti dé ìyànà pàjá sọ pé ó lọ sí Àkè Ògún, bọ́lẹ̀ ní Pákó bus stop, sọ pé ó lọ sí Bóṣòro, wọ́n á gbé ẹ débi tá a bá wà ní church.